ẹ̀yin èèyàn ẹ mọ̀ súnmọ́ bí àwọn nǹkan kan mà tó ń ṣẹlẹ̀ tó mọ̀ ń ṣẹlẹ̀ ní kàyéfì kódà tó ń yani lẹ́nu ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní jálùwá o fọ́nrán kan mà ló mọ̀ ń jára rẹ̀ lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé eléyìí ó ṣe ní kàyéfì ńlá tọ́ kí n gbé ń débẹ̀ pápápá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà níbi tá a ti mọ mú nǹkan wá lọ́lọ́kan òjọ̀ kan ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ dákun ẹ bá wa tẹ subscribe button yín ṣé ẹ wá ní subscribe button tẹ́ n ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ sí gbogbo tá a bá mú wá sórí ìkànnì níbi subscribe button yẹn ẹ rí kíní kan báyìí bí aago ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ò mọ táyé lólobó lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa ẹ̀yin lẹ́mọ̀ jẹ́ni àkọ́kọ́ tẹ́mọ̀ rí tí ń bá wa tẹ̀yìn náà bá dáwọ́ yín lé òrìrì báyìí la máa já sí ẹ má gbàgbé àdéhùn àlàmúṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́yìn náà tẹ́mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ́ fi etí ara yín bọ̀ tọ́. ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìí ẹjọ́ wa fẹ́ jàjẹ̀sìn kókó ilẹ̀ Yorùbá kókó níbi tí wọ́n bá ti ń jàjẹ̀sìn àwa ìjàjẹ̀sìn ilẹ̀ Yorùbá ọ̀kan náà ni gbogbo wa àti mùsùlùmí àti christian àti traditionalist ọ̀kan náà ni gbogbo wa àwọn ọmọ tí wọ́n kó lọ yẹn mọ implication ni pé àwọn ọmọ wẹrẹ yẹn tán bá release wọn àwọn ọmọ kéékèèké náà people yìí ní indoctrinate wọ́n pè wọ́n wọnú iṣẹ́ burúkú yẹn ni so that yóò easy fáwọn ọmọ wẹrẹ tí wọ́n train dàgbà láti wá attack ìran Yorùbá lọ́la ẹ̀yin òrónú lọ bẹ̀ ni. ẹ jáde àgbẹ̀ tó ti kọjá lọ tá a bá fẹ́ unity nílẹ̀ Yorùbá ẹ já gbàgbé ọ̀rọ̀ ọjà ẹ̀sìn tó bá jẹ́ pé lódodo là ń wá àlàáfíà we can win bandit in the midst of division bá a ṣe pínra wa yẹlẹyẹlẹ yìí a lè win ní ogun àwọn bandit èmi tí mò ń pariwo ẹ jẹ́ ká ṣọ̀kan ẹ̀rí bá ṣe ń gbé ogun tì mí lọ́tún lósì ni ìyẹn ni gbogbo Yorùbá fi gbọ́dọ̀ dúró lọ́kan. ẹni tó ń tàbọ̀ èmi gan fẹ́ rà gbàgbé pé bí à ń lo jùjú àbá ń lo oògùn forget lọ́wọ́ ta wà yìí ní everybody pa ní everybody dànù ẹ fẹ́ ṣí òfò ṣá. ṣé ọlọ́pàá bá dá mi dúró lọ́wọ́ tí mo wà ìjọba tó rí mi lásán má dá mi dúró mo lè fi kàn ṣèyá ẹ ṣé wọ́n fún àwọn Fúlàní ní láísẹ̀nsì tó fi ń yìnbọn pa àwọn èèyàn ṣé wọ́n fún bandit ní láísẹ̀nsì kò ní da fáwọn tẹ́ ń dìbò ìwọ tó bá dìbò 2027 election tó bá ní ìyá tó ní bàbá tó lẹ́bí nu wọn ẹ máa ṣòfò ọmọ ni lọ́wọ́ tàwa yìí no gree for anybody stand up. mo máa ń sọ àwọn ọ̀rọ̀ kan ok tó gbá dé ṣiṣọ́ lè fi báìbù fèsì mi ṣé báìbù ló fi máa fèsì bandit ṣé kúrò ló máa fi fèsì àfáà gan máa lò gbàdí wòlíì gan máa lo lóde ẹ wọ́n jẹ̀jẹ̀ sí olóṣẹ́ ń jẹ̀jẹ̀ wèrè ń jẹ̀jẹ̀ ládàá lórí social media ànábì ló ṣe kinní kan ọ̀run mi là da lọ́wọ́ ta wà ní ìsìn regardless ẹ̀sìn wọn pa anybody lọ ni ìjọba wa máa bèrè ọ́ mi pé ibo ni mo ti rí ìbọn. ṣé bá bìyànjú ẹ̀yọ́ gbé àbíkúnra ìbẹ̀rẹ̀. ibo ni mo ti rí ìbọn. tó bá bèrè lọ́ mi pé ibo ni mo ti rí ìbọn ta ló fún mi láìsẹ̀sì ara máa pa ẹ́ ṣá. àwọn bandit tí wọ́n yìnbọn káàkiri ìgboro ta ló fún wọn ní láìsẹ̀sì tó fi yìnbọn kiri ibi kankan náà gbé kọjá wọ̀ ni. ẹ̀yin tó pé báyìí ń gbàdá kí Nàìjíríà da inú kó má da yẹn làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti ń jẹ náà inú kí Nàìjíríà máa da aláwọn onímọ́tò aláwọn olóṣèlú tó jẹ́ pé inú kó má da làwọn ti ń jẹ àwọn girlfriend wọ́n dẹ̀ wà lórí TikTok wọn ò ní sọ̀rọ̀ lé lórí torí pé inú wọn náà tó máa ṣe bàbá rere bàbá kẹ̀ fún wọn àwọn ìyàwó aláàjì àwọn ìyàwó kiri kan nínú àìdá Nàìjíríà làwọn ti ń jẹ náà aláwọn olórin aláwọn òṣèré orí ìtàgé aláwọn olóṣèlú aláwọn businessman ẹ wo baálẹ̀ tí mo post láàárọ̀ yìí ẹ wo adúrò egbògi olóró tó gbé sínú mọ́tò full load ṣérù yẹn sì kò lọ́wọ́ àwọn ìjọba kọ̀ọ̀kan nínú kò láwọn tó náwó fún ṣáwọn kan máa gbàdúrà kó bàjẹ́ fún yẹn sìn ẹ máa yá àwọn èèyàn tó máa ti bàjẹ́ nínú kí Nàìjíríà máa da lọ́pọ̀lọpọ̀ àwọn godbord àwọn ẹlòmíì ti ń jẹ lórí social media bó ṣe ń lọ múra náà lọ Mẹ́kà náà lóríṣiríṣi ẹ̀ ń rán èèyàn mẹ́wàá Mẹ́kà kó tó rán èèyàn ọkọ̀ gan ní Mẹ́kà gan lásán. wọ́n lọ mú bandit. kó tó rán èèyàn kan ní Mẹ́kà 10 million ṣòro kó easy ni ẹ wọ́n máa rán èèyàn márùn-ún èèyàn mẹ́wàá lọ sí Mẹ́kà ibo lẹ ti rówó legit money ò nínú ẹni à wọn ò bí ẹrẹ ṣá owó tó ṣiṣẹ́ tó làágùn fún ṣé máa fẹ́ ṣiṣẹ́ fún yàn sí máa fẹ́ gba 100,000 lọ́wọ́ èèyàn tí mi dẹ̀ parọ́ gba 200 mi dẹ̀ fowó lé 100,000 náà dẹ̀ ni mo gbà bóyá 5k lówó tilẹ̀ rẹ̀ tí mo fẹ́ jẹ́ ń bẹ̀ ṣé máa gba 5k yẹn máa lọ́ máa ná ẹni àwọn ẹni ṣoríire everybody pa tó bá ti ń jáde ń sìn kan tó bá ti ní ni kó máa fi ṣọ́ra ẹ̀ mọ́ bẹ́ẹ̀ dání bó jẹ́ nítorí ẹni sì mú dání jẹ́ kó máa bá ẹ pẹ̀lú nǹkan ọjà olóró ọlọ́pàá tó bá dá ẹ dúró ṣáàjà ẹ ọlọ́pàá tó bá dá ẹ dúró lọ́wọ́ tàwa yìí ṣá anybody ṣá ebu ẹ fẹ́ ṣòfò ṣá má lọ wá ẹni mi o ẹ wojú mi ẹ jẹ́ fún kẹ́kọ̀ọ́ fọ́ọ̀ṣì ẹ dá mi dúró lọ́sẹ̀ ṣọ̀kọ́ máa pa yín ṣá ara máa bò yín bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ kò dá mọ́tò mi dúró lásán tí kò bá ṣe ìkẹ̀kẹ́ mi lọ́ máa lè ẹ fẹ́ ṣòfò ṣá
bandit kó bọ̀ wọlé ìbọn kó gbà Fúlàní kó bọ̀ wọlé ìbọn kó gbà wọ́n ti wà ní Kòròdú wọ́n ti wà lọ́yọ̀ọ́ wọ́n wà lókùn state wọ́n wà Lagos state wọ́n wà ní Ìjẹ̀bú kò síbi tí wọ́n sí Ọ̀ṣun ẹlẹ́ láwọn Àmọ̀tẹ́kùn ẹ̀ṣẹ̀ wá nídìí permission lọ́wọ́ ìjọba kẹ́ tó wọgbó lọ ẹ̀ ní jèrè ṣẹ́mi tó ń jánú àkáǹtì wa ṣá tábà sẹ́ni owó láti ibìkan síbìkan wọ́n máa já tax ibo làwọn tax yẹn lọ kí lẹ fi ṣe fún wa tẹ́ bá ra airtime lórí fóònù yín lásán wọ́n máa já tax lórí ẹ̀ ibo ló ń lọ àwọn sanwó security ẹ̀dẹ̀ dáàbò bò wá ẹnu everybody ní nǹkan tí wọ́n ní bá fẹ́ fi ẹ̀nà nìkan lẹ́ni wọ́n ti mú bandit mi ní ìyànà pàjá bá ṣe ń sọ̀rọ̀ yìí tí mo rí kọ́ni fídíò yìí information ló wọlé sí wọ́n tún bandit ní ìyànà pàjá you can imagine gbogbo wa miss máwọn Haúsá àwọn náà ṣọ̀kadà jù wọ́n ti mọ gbogbo àyíníkẹ́ wọ́n ti mọ ilé sílé kò sí ilé tí àwọn mọ́là yẹn ò mọ̀ tó ń fi ọ̀kadà tó ti fi ọ̀kadà ṣiṣẹ́ tipẹ́ wọ́n ti mọ gbogbo address wọ́n ti mọ gbogbo shops wọ́n ti mọ gbogbo kọ̀rọ̀ gbogbo tí wọ́n lè gbà pátápátá sí fi ọ̀kadà gbé àwọn èèyàn lọ wọ́n wá fi ń fúnlẹ̀ wọ́n wá ṣalálamí tipẹ́tipẹ́ náà ti wà láàrin wa ìgbà tẹ́yìn sùn làwọn ti jí pẹ̀tẹ́pẹ́ àwọn ọ̀dọ́ wa ò lè ṣiṣẹ́ wọ́n máa ṣe tap lórí social media àwọn iṣẹ́ tẹ́ káwọn ọ̀dọ́ máa ṣe àwọn mọ́là náà ń ṣe lè ṣọgbìn lè ṣe kankan àwọn mọ́là wa kún àárín wa àwọn mọ́là ló máa gbin ẹ̀wà ló máa gbin ata ló máa gbin ráìsì ló máa kó èlò wọlé kò sí ìkọ́tẹ́ lè ṣe òun nìyẹn ó ti délẹ̀ àwọn kan wá jókòó sórí social media àwọn lóògùn àwọn ní kiri kan ká lọ mú kiri kó gbé yẹn bọ́ tàǹsìn níjọ́ kí lánàá sí Sunday Igboho dìde olùṣẹ́ ara yẹn bẹ́ẹ̀ máa gbógun tí máa ní máa ráwọn èèyàn lọ sínú ilé máa ní díẹ̀ ló máa kú kẹ́ máa pa máa yẹn mọ́lẹ̀ tí bẹ́ẹ̀ kó fẹsẹ̀ ẹ̀yìn sílẹ̀ Sunday Igboho máa fẹ́ pa máa ní máa ti ọ̀tẹ̀ bọ́ máa ní tó ẹ pé nínú kó máa da yẹn gangan ni gbóyin ti ń jẹ ìwọ tó bá dìbò ìwọ tí ìyẹn bá gba 2000 tó gba gàrí tó gba rice tẹ bá dìbò ní 2027 àrà ló máa pa gbogbo yín máa ṣe òfò ni máa kúkú òfò ni ó ti jójẹ lọ́mọ òtó ẹni ṣoríire ṣé tó gun bá dé ṣé church lẹ máa sá lọ ṣé tó gun bá dé ṣé mọ́ọ̀sì lẹ máa sá lọ èwo ni ló lè fi Bible àti Quran ló lè fi fèsì ìbọn àrà ló máa pa ní ẹni ṣoríire ẹ ṣí èrè ṣá ẹni ọlọ́pàá ẹni SARS ẹni police officer anybody tó bá ṣe bí lásìkò tá a wà yìí wò láṣẹ anybody bẹ́ẹ̀ mo sọ fún yín wọ́n ṣá anybody ṣá èbò wọ́n gbọ́ anybody gun èbò wọ́n ẹ̀yìn everybody pa gbogbo ọkọ̀ tó bá ní ni kò fi dáàbò bò rẹ̀ lọ́wọ́ tá a wà anything tó bá ti ní ni kò fi protect rẹ̀ kò sáyè pé ìjọba kan ò gbúdọ̀ gbọ́ kíní kan ò gbúdọ̀ gbọ́ táni ìjọba kò ní dá fún ìjọba share my video kò ní dá fún ìjọba tó ń bá àwọn olórí àwọn bandits jẹ ẹjọ́ negotiate kò ní dá fún gbogbo yín ṣe fẹ́ sọ pé ẹ̀mọ́ bí tọ́wà ẹ̀mọ́ bí ẹ̀mọ́ bó ṣe ń jẹ bó ṣe ń mu omi tó mu ẹ̀mọ́ bó ṣe ń wọlé oúnjẹ tó ń jẹ ẹ̀mọ́ bó ṣe ń wọlé bó ṣe ń kó bọ̀ wọlé ẹ fẹ́ sọ pé ẹ̀mọ́ ń pa ẹ̀ wá ra àwọn custom officers náà ẹ gba ráìsì lọ́wọ́ àwọn tẹ́pọ̀ ìfowó kékeré ṣe business ẹ máa kó fáwọn girlfriend lórí TikTok wọ́n máa ta ráìsì yàrá yòlò èyí tẹ́lẹ̀ kò lè tà láwọn máa ta gbogbo àwọn agbára tẹ́fí ní àwọn èèyàn bíi ti ń lára tẹ́fí ń gba ọjà lọ́wọ́ wọn yẹn ẹ lè fi face bandit ẹ máa ṣí òfò ni ẹ ṣí èrè ṣá. pé àní bára wa jà gbogbo àwọn tó ń bú ẹ̀sìn ara wọn ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ń bolẹ̀ wà ẹ wájà ṣe symposium bá dẹ̀ ṣe ìjókòó ńlá kan tí ó kó gbogbo èèyàn pọ̀ ẹ já ṣe nǹkan kan kí gbogbo wa kájọ agree mọ́ bú ẹ̀sìn wọn mọ́ ẹ̀yin náà mọ́ bú ẹ̀sìn wọn tí ò bá rí bẹ́ẹ̀ ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n àtàkì ẹ̀sìn ẹlòmíì ẹ lọ gbé fọ́tò wọn bí wọ́n ṣe rí kan tó bẹ̀rẹ̀ sí àtàkì àwọn ẹ̀sìn ẹlòmíì o àpò ara wọn ló ń kálukú ń jà fún wọn kí àbílẹ̀ Yorùbá bàjẹ́ ẹ lọ wo fọ́tò wọn bó kálukú ṣe rí kan tó bẹ̀rẹ̀ sí bú àwọn èèyàn kan tó bẹ̀rẹ̀ sí àtàkì ẹ̀sìn ẹ̀rẹ̀kẹ́ ẹlòmíì tó ti papò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lọ wo wọn nìsín ẹ̀kẹ́ wọn ń dán ní bí gbàbára wọn ti jẹun wọn ti yó bí ìdun ni wọn mú ẹ̀jẹ̀ wa ni ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn christianity ẹlẹ́sìn traditionalist tá a bá ṣe sùúrù tá a bá continue sí bú ẹ̀sìn ara wa wallahi àwọn bandit wọlé sí wa lára o tí ò bá ti sí unity wọn á rọ́nà wọlé o níbi ká dúró lọ́kan wallahi làkọ́kọ́ ogun tá a ṣe o bá a bá dúró lọ́kan káríra wa ní rí pé ẹ̀hẹ́ bó o bá jẹ́ babaláwo èmi kọ́ lọ́lọ́run tí ń dájọ́ rẹ̀ ọlọ́ọ̀ni ọ̀dà ọmọ ìyájọ́ ni wá nílẹ̀ Yorùbá bọ́ọ̀ nílùú yóò sì ní bàjẹ́ báwo lẹ economy wa ó sì grow kí ni future àwọn ọmọ wa bọ́ọ̀ bá jẹ́lẹ́sìn christianity o kì í sọ̀tà mi ìran kan náà ni wá Ọlọ́run tó ní kájọ máa sọ èdè kan náà pọ̀ ó ní lítà àrọ́fù kẹ́ ẹ lè recognize ara yín pé kan náà nìyí ní Kùránì wí kí ló fẹ́ sọ mí dọ̀tá ẹ bọ́ọ̀ bá jẹ́ mùsùlùmí ìkan náà ni wá tá a bá unite lórí àlàáfíà a ní lè fèsì ogun bandit tí ń bẹ lẹ̀ yìí o àfi ká sọ̀rọ̀ dáadáa ká tètè mógun pọ̀n alátẹ́gùn tó ká sọ ní yàrá ọ̀rẹ́ mi ẹni tó wọ́ tí ẹ má sùn lọ ẹni tó wọ́ tí ẹ má sùn lọ ẹni tó wọ́ tí ẹ má sùn lọ wọ́ tí ẹ má sùn lọ ẹni tó wọ́ tí ẹ má sùn lọ. nǹkan ṣe ilẹ̀ Yorùbá tó pọ̀ ẹ dákun
95% àwọn ọba ta nílẹ̀ Yorùbá tá a bá fẹ́ sọ̀rọ̀ pé àwọn leader Yorùbá àwọn aṣíwájú ilẹ̀ Yorùbá a lè ṣe ká mọ̀ mú àwọn ọba bẹ́ẹ̀ táwọn olóṣèlú ti mú àwọn ọba bábẹ́ in one way gbogbo ọba ló ní nǹkan tí ó gbà lọ́wọ́ olóṣèlú 95% àwọn ọba wa ló ti wà politicized wọ́n ti wà dollarize àpò nkàdùkú ti kún bó nkàdùkú ó ṣe rówó ní wá kiri kò sí ti ń jẹ́ culture mọ́ lọ́dọ̀ ẹlòmíì ọba mi ọmọ kankan gba culture lẹ̀ Yorùbá owó ló nkàdùkú wá business ló nkàdùkú wá ọkẹni tó protect ọmọ mẹ̀kúnnù àwọn olóṣèlú ìwọ̀nba ni wọ́n lè ṣe mọ́ torí àwọn náà mọ̀ pé láàrin àwọn àta àwọn tí wọn kó bandit wọ̀lú wọ́n mọ̀ pé apá kan àwọn olóṣèlú ni o ẹ lọ wo tẹnìkan sọ nígbà Buhari lọ tá a gbà ti bẹ onígbà táwọn fẹ́ dìbò àkọ́kọ́ Buhari náà kọ́kọ́ kó àwọn kan wọlé láti wá dìbò ìfẹ́ fún àwọn ẹ̀dẹ̀ kó máa fún wọn ẹ lọ ka ìtàn yẹn bẹ́ẹ̀ àwọn yẹn ni wọ́n jẹ́ ìpìlẹ̀ tí wàhálà yẹn wá ti búmíràngì lẹ́nu bó o láti fẹ́ ṣẹ́gun nílẹ̀ Yorùbá olórí wo ló wà nílẹ̀ Yorùbá dé Yorùbá ò kì í rìtáyà ara wọn báwọn olórí kan bá ti dàgbà dé lẹ́fù kan ẹ jẹ́ kán jókòó kan máa advice lókù gbogbo àwọn olórí tí wọ́n fẹ́ lo analog ideology àwọn náà wọ́n tó fẹ́ pè àwọn olórí ehoro ajá wòyí ló mọ ehoro wòyí lé ayé ti kú láyé sùúrù bíi táyé jọ́n ayé ti da yóò fáyà fọ̀fáyà ìdọ́fẹ́sì ara yín ẹni Ọlọ́run ní kó ṣẹ́gun ìran kálukú tí ọba ti jọ́ lójú wàláhì wọ́n jẹ ìran yẹn máa yẹ ẹ lè rí nùrán Haúsá láyé kọjáde kọ́ máa sọ pé bílẹ̀ Haúsá ọba bàjẹ́ ọba jẹ ẹni ṣé kò sí Christian nílẹ̀ Haúsá ni tí ò sí traditionalist nílẹ̀ Haúsá ni wọ́n mọ̀ bá ṣe manage ara wọn nǹkan méjì ni wọ́n fẹ́ mọ́ bu Muhammad má sì bu àlá ọba ti ṣe méjèèjì ẹ̀sìn tó wù ọmọ ṣe nílẹ̀ Haúsá ẹni ó bá dẹ̀ gbé àárín wọn náà yóò ti mọ̀ yí pé eléyìí ti di òfin láàrin wọn mọ̀dán wò nílẹ̀ Yorùbá ó la ṣe fẹ́ unite gbogbo àwọn tí ń bára wọn jà ẹ dákun ẹ bá wa bẹ̀ wọ́n ẹ dákun ẹ parí ọ̀rọ̀ yìí Christian ó mọ̀ bú mùsùlùmí mọ̀ mùsùlùmí ó yẹ bú traditionalist ó yẹ tọwọ́ bọ ìwé ẹ̀sìn tá a bá continue báyìí wallahi a lè unite láti àwọn Ọlọ́run fìdí o a lè unite because religion is an opium of the people ẹ̀mí tó gbé wa lẹ̀sìn lọ lọ́mọ àfikún kálukú sẹ̀sìn ẹ̀ lọ́dọọdọ̀ ẹ má jẹ́ sípò má fẹ̀sìn tiẹ̀ di sọ́ọ̀bù mi má jẹ́ mi náà o níjẹ́ wo la tó fẹ́ ní àgbààgbà lẹ̀ Yorùbá ẹ dárúkọ àwọn àgbààgbà tí wọ́n sẹ́kù lẹ̀ Yorùbá tí wọ́n lè kojú tí ń bẹ́ lẹ̀ yìí àfi káwọn tí wọ́n sì wà di age of 50 to 70 nísìn kágbà ìpínyà bàbá yìí ti kásẹ̀ láwọn lórí káwọn náà tètè dìde kan láìsọ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ni lẹ́yìn ẹni wọ́n fẹ́ jàjẹ̀sìn kókó lẹ̀ Yorùbá kókó níbi tí wọ́n bá ti ń jàjẹ̀sìn àwa ìjàjẹ̀sìn lẹ̀ Yorùbá ọ̀kan náà ní gbogbo wa àti mùsùlùmí àti Christian àti traditionalist ọ̀kan náà ní gbogbo wa àwọn ọmọ tí wọ́n kó lọ yẹn mọ implication ni pé àwọn ọmọ wẹrẹ yẹn tán bá release wọn àwọn ọmọ kéékèèké náà people yìí ní indoctrinate wọ́n pè wọ́n wọnú iṣẹ́ burúkú yẹn ni so that yóò easy fáwọn ọmọ wẹrẹ tí wọ́n train dàgbà láti wá attack ìran Yorùbá lọ́la ẹ̀yin òrónú lọ bẹ̀ ni àwọn tí wọ́n attack náà ti lé ní sẹ́ẹ̀mọ̀ báwọn tí wọ́n ti kó bíi 15 years ago àwọn ọmọ kéékèèké tí wọ́n dàgbà sínú igbó àwọn ni wọ́n ní ẹyàn burú jù nísìn torí training tí wọ́n fún wọn nìyẹn tí wọ́n bá kọ́ wọn lè change ẹ̀ ìran Yorùbá ẹ̀já ronú. Number 2 tó yẹ kí mùsùlùmí tó yẹ kí ìran Yorùbá tó yẹ ká ṣe mo béèrè mo ní níbo làwọn àgbààgbà kù hàn wo ni wọ́n pè seminar ìta ti fìdí ra wájọ hàn wo ni wọ́n pè conference ìta fìdí ra wájọ hàn wo ni wọ́n ṣe symposium tá fi lè jọ discuss ní tó ń dùn mí ní tó ń dùn wọ́n ni táwọn tí wọ́n fẹ̀sìn jẹun lára wa bí ìdùn yìí ká lè gba ìjẹkù lọ́wọ́ wọn a lè unite a lè cooperate mùsùlùmí Christian traditionalist ẹni ọba bú ẹ̀sìn nínú mùsùlùmí a mọ̀ mọ̀ pé ní kẹ́ ẹ máa bọ̀ ilé rẹ̀ ni ẹ fà lọ́lọ́pàá lọ́wọ́ ẹni ọba bú ẹ̀sìn nínú Christianity ẹ máa bọ̀ ọ̀dẹ rẹ̀ ni bàbá rẹ̀ ni ẹ má bú ẹ̀sìn wọn ẹ má bú Jésù ẹ fà lé ọlọ́pàá lọ́wọ́ ẹ fà lé ẹjọ́ lọ́wọ́ ẹni ọba ṣe bẹ́ẹ̀ nínú traditionalist ilé ẹni ọ̀dẹ bàbá ẹni nítorí abá tó sìn yẹn látò ní peace tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnu lásán báyìí ọ̀rọ̀ ẹnu ò lè change kíní yìí mọ́ torí bí táwọn èèyàn bá ti ń rí owó kò sí tó lè ṣe á difficult láti gbà lọ́wọ́ wọn majority wọn ò níṣẹ́ kankan lọ́wọ́ tí wọ́n fi dolówó wọn tó wá rẹ́dì láti kúrò ńbẹ̀ wọ́n ti gbàgbé pé ojú kòkòrò ló máa ń mú eṣinṣin ó fẹ́ tọ́ díẹ̀ wò lára oyin ló fi balẹ̀ ó dìgbà ọba kú bẹ̀ kó tó kúrò nítorí wà burú bẹ̀ ni pé ètò ààbò Nàìjíríà gan ó ti wà corrupted nígbà tí wọ́n ti ń kó àwọn bòkóbòkó tí àwọn Boko Haram tí wọ́n rí bẹ́ǹtì tí wọ́n ti ń kó wọn sínú iṣẹ́ ọmọ ológun ló yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé wọ́n ní ṣe nǹkan tí ó takò àwọn èèyàn wọn tí wọ́n kò lógo láíláí majority kidnapping from ọ̀pọ̀lọpọ̀ investigation ń lọ́wọ́ àwọn tí wọ́n ní wọ́n mọ̀ sọ àwọn èèyàn nínú kódà gbogbo fídíò kan tẹ́ nìyẹn ní àwọn gan ni wọ́n pọ́ìntì ọ̀nà sóhun gbọ́nà bẹ̀yẹn ní kúló lọ tètè máa lọ ẹni ta ni kò gbani sílẹ̀ kìíní yẹn bẹ nínú ẹ̀jẹ̀ wọn aláti kékeré náà ti indoctrinate wọn kò lè tán nínú ẹ̀jẹ̀ wọn bá a bá ní ká forget àwọn leaders wa bí ìgbà táwọn tá à ń ṣe ni o. ẹ wá dákun ibi ọ̀rọ̀ wa dé gbogbo ẹ̀yẹn lẹ́sìn tẹ́ ń bara yín jà tán ní kẹ́ ẹ mọ́ jà mọ́ tẹ́ ẹ láfi tẹ́ ẹ bá ba gbogbo Nàìjíríà jẹ́ la ilaha illallah ẹ̀yin ẹlẹ́sìn ilẹ̀ Yorùbá agbára náà dà ẹ jáde ìkànnì yóò tiẹ̀ lọ bá kó àwọn ọmọ wa kó kàn pàṣẹ kàn bá dì tí ó sì máa bọ̀ gbogbo aláṣẹ ránkàdédé mo lágbára náà wà. tọ́ ẹ̀yin èèyàn ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin amòye èèyàn tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yìn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín látàrí fọ́nrán tá a mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa yìí ẹ máa comment
ẹ máa bá wa share rẹ̀, ẹ máa pín lógúnlógún, ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ jẹ́ kó kan nílé, ẹ jẹ́ kó kàn àlejò, ẹ pín sórí Facebook yín, sórí WhatsApp yín, sórí TikTok yín. Ẹ wò ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀, ẹ má gbàgbé pé àdéhùn wa náà là mọ̀ ṣe pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmọ̀ mú wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi ẹtí ara yín gbọ́. Ẹ má wàá gbàgbé ẹ tẹ subscribe button yín, kẹ́ tẹ follow button yín, kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o, ọ̀rọ̀ wa ò ní di àgbà tó jìn sí kòtò tó kára yòókù lọ́gbọ́n. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ọmọ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀. Ẹ ṣé tẹ́ ń bá wa wò fọ́nrán wa.